Ó dàbí ẹni pé ó wá hàn gbàgbàgbàgbà báyìí pé ẹran ni àwọn tá à ń sọ nípa wọn yẹn. Ṣé ẹ mọ̀ pé ẹran náà ni wọ́n yàn láàyò láti fi ṣe ojúlówó iṣẹ́. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni à ń sọ, à ń kì í, à ń sà wọ́n láwọn ọmọ ẹnì òkú. Àní wọ́n ń pààyàn, ẹ̀yin gan wọ́n ń pa yín, ẹ ẹ̀ sọ̀rọ̀. Ẹ máa gbọ́ o, wọn ò wá ní jáde kán sọ̀rọ̀ lórí àwọn tó ń pa wọ́n. But tí wọ́n bá máa jáde láti protest, àwọn tó fẹ́ gbà wọ́n lẹ̀, àwọn ni wọ́n máa bá fa wàhálà. Ṣé bẹ́ẹ̀ ni kú rọ̀ wọ́n lọ́rùn tó ni? Bẹ́ẹ̀ lẹ̀mí ò jọ wọ́n lójú ni? Gbogbo ayé wọn yámùtù yámùtù ni. Kí ló dé? Bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, bóyá àwọn náà pàṣẹ ni o, bóyá Trump ló sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ ṣe ni o. Gbogbo àwọn tó wà lórí social media tí wọ́n ń sọ̀rọ̀ against àwọn ènìyàn tàbí fẹ́ dá wàhálà lẹ̀ nípa ẹ̀sìn, pàápàá jùlọ àwọn tó ń pariwo níjòhóní pé Trump death, Israeli, mo fẹ́ rántí orúkọ president náà, Netanyahu death. Ọwọ́ ti ń tó wọn, ọwọ́ àwọn DSS ti ń tó wọn. Ìdí ni pé wọ́n rí i pé gbogbo wàhálà tí ń fà yìí lè di wàhálà tó gògò sí wa lọ́rùn. Ṣé ẹ mọ̀ pé ńgbà tá a ṣètò kan, a ní gímù ìjọba l'Ábùjá, àwọn kan dẹ̀ gbé placard, wọ́n ṣe Netanyahu death, Israel death, America death, Trump death, a sì gbọ́ nǹkan kan. Ìlà fi ń sọ pé social media yìí ní agbára. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí social media wà lásìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ò bá wrong. Ṣé ẹ rántí pé Sultan Sokoto sọ wípé social media ní terrorist ń pe social media ní terrorist torí pé gbogbo èèyàn tí ò bá rí àwọn terrorist yìí bíi terrorist tó tún bá wọn define ìdí tí wọ́n ṣe ń jẹ́ Boko Haram, òfin tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹsẹlẹsì ṣe, ó fi òun náà gẹ́gẹ́ bíi terrorist. Ìròyìn tó wà ń bẹ̀rẹ̀, àwọn tó gbé placard yẹn, ṣẹ̀ríà ti ń dá wọn. Gbogbo àwọn tó wà lórí social media, ẹ̀ ń sọ̀rọ̀ against ẹ̀sìn ẹlòmíì, ẹ̀ ń sọ̀rọ̀ against ìlú Trump, ẹ̀ ń sọ̀rọ̀ nípa Islam láti fi fa wàhálà, ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé Christian kan máa pa wọ́n. Àti ní kan máa kó yín. Èèyàn náà gbọ́dọ̀ mọ nǹkan tí ó máa fẹnu sọ. Ìran tó dẹ̀ sì pọ̀, ẹyẹ àáfàá ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ mọ̀ wọn ara yín. Ẹ̀yin kan tó jẹ́ wípé mufti Ìwó, Olúwo, kò sẹ́ni tó ní kẹ́ ẹ má ṣe ẹ̀sìn Islam, ẹ̀sìn ni, gbogbo ẹ̀sìn ni. Ẹ̀yin ni ẹ má sọ dẹ̀sìn, ẹ̀yin náà ní kẹ́ ẹ dẹ̀ má ṣẹ̀sìn ara yín. Nísìn, ibi tí mo gbà sọ̀rọ̀ ẹran lẹ́ẹ̀kan, gbogbo bí wọ́n ṣe pa wọ́n tó ní Borno, ní Sokoto, tí wọ́n sì ń jí wọn gbé. Àwọn ọ̀dọ́ ọbẹ̀ ò jáde protest. Nísìn, bó bá jẹ́ bá a ṣe ń gbọ́ allegedly, wọ́n fẹ́ protest wípé kíjọba fi àwọn tí wọ́n gbé lẹ̀ wípé àwọn lẹ́tọ̀ọ́ láti bú Trump, àwọn lẹ́tọ̀ọ́ láti wíṣẹ́ ẹ̀dẹ́ẹ̀tì, àbí Netanyahu àwọn lẹ́tọ̀ọ́ láti wíṣẹ́ ẹ̀dẹ́ẹ̀tì, freedom of speech ni. Ẹgbọ́n bọ́n ṣe ronú o, wọ́n plan láti protest pé kí DSS àbí ìjọba kan máa fà wọ́n tí wọ́n gbé lẹ̀ lórí ọ̀rọ̀ tí ó lè da ìlú rú, tí DSS ń ṣe ojúṣe wọn bó ṣe tó àti bó ṣe yẹ, tí ìjọba ọ̀dẹ̀ dákẹ́ pé ẹ má fa wàhálà wá bá wa lé. Ṣùgbọ́n wọ́n ti ríra àwọn torí pé wọ́n jẹ́ Muslim alákatakítí, torí pé wọ́n jẹ́ Northerners, tó jẹ́ pé olórí ẹ̀sìn wọn àti olórí wọn nìkan ni wọ́n nígbàgbọ́ nínú ẹ̀, wọn à nígbàgbọ́ nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé pé wọ́n máa ń jáde, wọ́n máa ń sọ̀rọ̀ gan láyé Buhari, wọ́n máa ń sọ ohun tó wù wọ́n. Ayé Buhari kọ́ ni wọ́n sọ wípé ó yẹ kán pa ara wọn láì ṣe ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí. Ṣé ẹ rántí? Àbí ayé bàbá náà ni wọ́n sọ wípé ó yẹ kán pa
olódì ìyàwó ààrẹ yèyé, tí ìbá ṣe pé orí èèyàn dàrú tán yányán yóò torí ẹ̀sìn máa wíṣì àwọn kan ní death. Àwọn náà tí ò bá jẹ́ kójú ká wọn mọ́, àwọn tí wọ́n kó nígbà ààwẹ̀ yìí pé wọ́n ń jẹun níta gbangba, wọ́n lè nìkan lọ sọ̀kò pa wọ́n. Báwo ni ẹ̀sìn tẹ́ ń ṣe tó ń sọ̀kò pààyàn tẹ́ ń polongo táyé láwọn ò fẹ́ tó ṣe wá di wàhálà sí wa lọ́rùn? Ẹ̀sìn tí ń ṣe máa di wàhálà sí wa lọ́rùn. Àìmọye wa la jẹ́ lẹ́sìn mùsùlùmí, aláwọ̀ ọ̀gbà ẹ̀kọ́ tẹ̀yìn ń kọ́ wa nínú ẹ̀sìn mùsùlùmí, ẹ fi tí ń ṣe tiyín. Wọ́n nígbàgbọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà tàwọn ni, àwọn lè sọ̀rọ̀ sẹ́nibọ́dì. Alpha, ẹ tún lọ sórí social media, ẹ tún lọ dá wàhálà lẹ̀, wọ́n á trace yín. Ṣé bí ọpọlọ àwọn àgbààgbà wọn ṣe rí náà ni tàwọn ọ̀dọ́ wọn ṣe rí? Ṣé àwọn ògo ọ̀la wọn àwọn ògo ọ̀la tí wá jọ máa wà pọ̀ ní? Ẹ mọ̀ wípé bó bá padà yá kò yẹ ká jẹ́ nǹkan kan náà, torí kó jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ láyé àwọn bàbá wọn yìí náà ni ó máa ṣẹlẹ̀ láyé àwọn ọmọ tiwa pẹ̀lú àwọn ọmọ tiwọn. Ṣé ìyàtọ̀ lè wà ṣá? Ẹ mọ̀ ìdí tí ìyàtọ̀ fi lè wà. Ìtí Usman Dan Fodio tó gbé wá làwọn sì ń tẹ̀lé yìí. Definitely táwọn ń tẹ̀lé náà ni ó tún padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. Ṣé ti rí ìdí bí wọ́n ṣe ń ronú tí ò ṣe papọ̀ mọ́ tiwa tá a fi jẹ́ nǹkan kan náà? Wọ́n à nígbàgbọ́ nínú bìlíìfù constitution Nàìjíríà. Ṣàríà tí wọ́n sì gbé dání, ó ní ìtẹ̀mí rí ń bẹ̀ ní wípé ó léwu. Ó níbi tó lè sọ̀rọ̀ mọ́, ó níbi tó lè jẹ mọ́, ó níbi tó lè rìn mọ́, ó níbi tó lè ṣe mọ́. Ikú ni ó padà gbẹ̀yìn ẹ̀. Nígbà tí Ọlọ́run gan ń dúró de ẹlẹ́ṣẹ̀ kó ronú pìwàdà, àwọn tó dẹ̀ fẹ́ pọ́ tó fẹ́ dájọ́ yìí wọ́n ń ṣe ju tiẹ̀ lọ. Nígbàgbọ́ nínú constitution Nàìjíríà, ìwọ̀nba àwọn ẹ̀yà kan ni wọ́n ń tẹ̀lé, ẹ sì ń pariwo ṣàríà káàkiri, ẹ ń pariwo jihad. Ṣé orílẹ̀-èdè Nàìjíríà jẹyìn ní owó ni ló fi jẹ́ wípé ẹ̀yin lórílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ máa sìn láìsí àǹfààní kankan tí wọ́n ń jẹ lára yín? Àǹfààní tí ẹ fẹ́ jẹ gan ẹ jẹ́ wọ́n rí jẹ, ẹ tún wáyà mọ́, ẹ kó àwọn agbésùmọ̀mí síbẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí bá orílẹ̀-èdè Nàìjíríà fa wàhálà. Ọmọ Yorùbá tó bá jẹ́ lẹ́sìn mùsùlùmí, mọ̀ wọn ara ẹ, kò sẹ́ni tó ń kọ̀ndẹ́mù Islam. Ṣàríà tí wọ́n fẹ́ fi máa gé yín lápá gé yín lẹ́sẹ̀ ni wọ́n ń kọ̀ndẹ́mù. Kò pọn dandan kó jẹ́ pé bó bá tiẹ̀ wà nù Quran láyé ìgbà yẹn, bẹ́ẹ̀ náà ni kó sì máa rí lọ. Kì wá ṣe àwọn ẹ̀yà kan fún àǹfààní tara wọn tí wọ́n fẹ́ gba orílẹ̀-èdè, gba ilẹ̀ bàbá yín, wọ́n mọ̀ wá rán yín sí ọ̀run nítorí ẹ̀sìn tẹ́ ń sìn. Wọ́n ti ń pa ìmáàmù ní Bọ̀nú níta gbangba, wọ́n ní kèfèrí ni. Kí wá nìwọ o tó jẹ́ Yorùbá? Ẹ jẹ́ kí lè jẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún wa. Ṣẹ́rí Làkúráwà tí àwọn tẹ́rọ́rìsì Làkúráwà tí ń fa wàhálà sí, wọ́n jí ọmọkùnrin kan gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọmọkùnrin yẹn ń bẹ àwọn ènìyàn tó yẹ pé mo rí fídíò ẹ̀ ní ìgbà mú wá, mo sì lè mú wá. Ọmọkùnrin yẹn ń bẹ àwọn ènìyàn kan dákun kan dáwó fún un. Àwọn Làkúráwà yẹn wọn kì í ṣe tẹ́rọ́rìsì tẹ́lẹ̀, wọ́n wá sí north, Fúlàní náà ni wọ́n ní àwọn fẹ́ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ṣàríà. Ẹ̀dẹ̀mọ́ tó wà ní ọpọlọ àwọn northerners, wọ́n ti fi gbogbo agbára, wọ́n ti fi gba àṣà wọn lọ́wọ́ wọn, ìyẹn àwọn Haúsá náà fi ń jẹ́ Haúsá Fúlàní. Ẹ̀sìn tí wọ́n wá tà fún wọn yẹn náà ni wọ́n fi kó wọn lẹ́rú. Fúlàní ṣoògùn ju Yorùbá lọ. Gbogbo àwọn tẹ́rí tẹ́ ń pariwo ṣàríà yìí, ìbàdí ìpàǹtẹ́ gbogbo ẹ̀ wà lára wọn. Ṣùgbọ́n ọmọ Yorùbá ẹ̀gọ̀ adìdìrìn, ìgbú yẹn ẹ má bínú, ẹ dákun, ẹnu ló gbé mi, ẹ dákun ẹ má bínú. Àgọ̀, ok, mo bú bàbá mi mọ̀, Ọlọ́run fọ̀run kẹ́. Torí wípé àwọn náà ẹ̀sìn tí wọ́n wọnú ẹ̀ jẹ́ ká da nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù. Ẹ̀sìn tó o bá ń ṣe ọjẹ́ tó níbílẹ̀ kò ló o máa wọ̀run àpáàdì o. Àwọn gbé tí wọ́n wá ní o. Ìtọ́lọ́run fún oníkálukú láyé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ọlọ́run ti fún wa ń tiwa ká máa ràn. Ọ̀rọ̀ àpáàdì tí ń sọ yìí náà àtàlùjàn náà, ta ló débẹ̀ rí? Ta ló dé paradíṣe rí tó wá?
mọ́ ṣèkà ìtọ́ yẹ kí ẹ̀sìn máa kọ́ wa nìyẹn. Ìtàn wa ń gbé bọ̀ yìí ṣèkà ló jọ lórí sàríà ẹ pàdánù tó bá bú lágbájá tẹ ní tó bá bú ìṣọmọ Yorùbá ni. Ọlọ́run ò burú, Ọlọ́run ò gọ̀ bó ṣe fẹ́ kílé ayé orí lórí. Nígbà tó lọ́wọ́ wá ṣe wá lẹ́sìn kan, ta ló wá gọ̀ tá fẹ́ sọra wa dé lẹ́sìn kan, táwọn kan dẹ̀ wá ń ṣe yànmọ́ kiri pàápàá jùlọ nínú àwọn mùsùlùmí kan lẹ̀ Yorùbá. Àwọn làkúráwà tí mò ń sọ yìí, ẹ jẹ́ n sáré parí ètò yìí. Ṣàríà náà wá ń kọ́ àwọn èèyàn, ìgbà tí wọ́n wá rí wípé kò work, ọ̀pọ̀lọpọ̀ ò lè, wọn fẹ́ ṣe ṣàríà yẹn ní padà di terrorist. Wọ́n ń fagídí mú àwọn èèyàn. Ṣé ẹ rí pé wọ́n máa ń bojú. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti dá wọn mọ̀ gẹ́gẹ́ bí teacher tó ń kọ́ wọn ní ṣàríà. So ìdí tẹ́ ṣe ń bojú nìyẹn, kán má bàa tètè rí wọn torí ẹ ti wà láàrin ìlú tẹ́lẹ̀, wọ́n sì wà ń bẹ̀ o. Àwọn kan lẹ́nu ijọ́ mẹ́ta ń pera wọn ní Yorùbá Fúlàní. Mo rí lórí àwọn interview kan. Yorùbá Fúlàní kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ọmọ Yorùbá tí wọ́n ṣe fún àwọn Haúsá, ẹ má fààyè ilẹ̀ kan ṣe fún wa o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan dáadáa, àwọn Fúlàní wọ́n máa ń against ẹ̀ ni, àwọn Haúsá Northerners wọ́n máa ń against ẹ̀ ni. Gbogbo nǹkan tó bá lè ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́, tó bá lè mú wa síwájú, a lè sọ pé gbogbo Fúlàní, ṣùgbọ́n ẹrú kan ní mú ní bùgbà ẹrú. Èyí tó pọ̀ jù ń bẹ̀ là ń sọ yìí. Buhari ṣe 10, àwọn northern leaders ṣe 10 lórí ọ̀rọ̀ Nàìjíríà, pàápàá jùlọ alàgbà ajagunfẹ̀yìntì Abdulsalam tí wọ́n gbé constitution 1999, àmọ́ àwọn àti wọ́n tí wọ́n jọ ṣe tí wọ́n gbé lé bàbá wa Ọbásanjọ́ lọ́wọ́, tán náà sì gbà, tí wọ́n sì rí pé wọn ò dákọ̀ Kìrìsìtẹ́nì allegedly. Mi ò sí mẹ́, mi ò rí, mi ò ká. Wọ́n ní kò sí orúkọ Kìrìsìtẹ́nì, ṣàríà ni wọ́n mention jù àti Muslim Islam. Ó jọ wàkà tí àwọn ìran yìí bá lè ṣèkà fún orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n á fìyẹn fẹ́ da ìjọba rú mọ́ ààrẹ lójú, torí pé mi ì fẹ́ gbogbo nǹkan tí wọ́n ń lọ tó ń lọ ó dọ̀wọ́ Ọlọ́run. Ọmọ Yorùbá ẹ má gbàgbé arákùnrin ọlọ́dẹ tí wọ́n ní wọ́n mú àwọn àkẹ́tì ń yà lórí fídíò tí wọ́n sùn lọ, ó rọ̀ǹgò. Ẹ rọra o, ẹ má fi agbára wa hàn síta o. Bí wọ́n bá gborí ilẹ̀ tí wọ́n bá gborí òkè ńkọ́? Yorùbá láìkí ariwo, ẹ jẹ́ àfariwo lẹ̀, ẹ jẹ́ àṣìtìwà lábẹ́nu. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run ràn yín lọ́wọ́. Tó bá jẹ́ nǹkan tẹ́ ẹ máa ṣeré tí wọn ò fi ní ìdá ìbò 2027 láàmú látara ẹ̀sìn, tí wọ́n fẹ́ díjà ẹ̀sìn ńlẹ̀, ẹ wo social media, ẹni tó bá ti sọ̀rọ̀ tó against ẹ̀sìn míì, ẹ jẹ́ wọn ò gbé. Ẹ má gbé àwọn tó máa ń sọ ibi tó ẹ kù sí o. Ibi tẹ́ ẹ bá kù sí, tẹ́ ẹ bá mọ̀ pé lóòótọ́ lẹ kù síbẹ̀, ẹ tún bẹ̀ ṣe ni o. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé, ẹ ṣe the needful. Mo kí bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ṣeun Àgbọ̀ọ́lá lórúkọ tèmi. Ẹran èèyàn, oh God, wàhálà wà. Yes. The Fulanis that came to Yoruba land. Yes, that's Yoruba Fulani we go to Ogbomoso, Igboho, Upper Ogun, Ilorin. They are now creating an identity called the Yoruba Fulani. It used to be Islamic identity. But they're now saying, okay, we are Fulani Yoruba. They are Fulanis, but most of them were born in Yoruba land. Yes. But you know, that concept of Fulani Yoruba, they are trying to separate it from Yoruba identity. That was the Fulani Yoruba that Sunday Igboho attacked. The Fulani hates men. The Fulani that were attacking the forests. That was the one he was attacking. But again, some of them that were uprooted were Fulanis that were born in Yoruba land. So they lived there. Correct. But they used to self-identify as Muslims. You understand? But now they've added a second layer now. Muslims first, and now Fulani Yoruba. It's just growing now. When Ottoman Danfodio came, did he come with Islamization?